ikú ni. Nínú ológun. Eku èmi ni wọ́n rẹ̀ yìí rẹ̀. Ojú kọrítì láwọ̀ ẹ̀yìn obìnrin ẹ̀jẹ̀. Ayárímọ́yá rẹ̀ jẹ́. Èrò ni mo sàn. Ọ̀gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ mòún. Orí ògbólú. Àyàfímọ́ kìrìkì. Olúgbòhùn. Àjàgbòhùn. Ṣàngógbòhùn. Oṣù ọ̀dàràgbòhùn. Ẹgbòhùn mi lónìí o. Kíkú ayé kọ́kọ́ mọ́ lè pa mí. Kárùn ayé kọ́kọ́ mọ́ lè gbé mi dè. Ewọ ìgbà wórówóró jálájà ń kóró ẹnì kan gbọ́dọ̀ gbóhùn dùgbẹ̀dùgbẹ̀ lájà. Àbúrúkú mọ̀ dágbà. Òjòkú ni wọ́n rán lòjòkú. Bàbá wọn wọ́n yàn kú. Ìyá wọn wọ̀ yàn kú. Lọ́jọ́ tó fẹ́ pàyà kú ló jẹ́ ìdìbò. Ní ikú gbọ́nlé. Ó fò bí agátẹ. Ó finú ṣaṣọrọ́. Ó fò òrùṣọ̀ jáde. Ó fà kékeré ṣòfẹ́. Ikú tẹ̀ lórí apá àpáwọ́. Ikú tẹ̀ lórí ẹmẹ́ẹ̀mẹ́yẹ. Ikú papá. Ó pàrọ́kò. Ó pọ̀ gúrúgúrú àbíkún ṣẹ̀gẹ̀ṣẹ̀. Èsì pọ́nlẹ́wẹ́. Ó tutù légbò ní. Adìẹ fún ayìnrín. Tí sọmọ tẹ́. Rest in peace, rest in peace sára àwọn òṣèré. Ẹbí wọn kọ́, alákọ̀ọ́kọ́ kọ́ lélẹ̀, ẹlẹ́ẹ̀kejì kọ́ lélẹ̀. Nǹkan tó bá yẹ kí èèyàn jáde sí, ó yẹ kí èèyàn ti jáde sí tipẹ́. Ẹbí rẹ̀ kọ́, ẹni tí ò bá ti nírú ẹni kò lè mọyì ẹni. Gbogbo èpè tí wọ́n ṣẹ́ fún un yóò mú un. Èpè tí ì mú un, irú ẹni báhun kì í ṣèèyàn gidi, eléri ibú èèyàn ni. Kò sí ìran gidi nínú fámílì wọn. Ó rí pé òun kọ́ tiẹ̀ dáadáa, ó gbé bàbá Natin, ó gbé ọmọ ọlọ́mọ tí ṣẹ̀ṣẹ̀ ń jí bọ̀, ó gbé ibi táwọn kan ti lọ kì í. Eré ibú tí wọ́n máa ń wù lórí TikTok ni wọ́n bá dé orí Facebook. Ẹ mọ̀ pé orí TikTok oríṣiríṣi èpè ló wà ńbẹ̀. Gbogbo ẹ tí bá ń lo TikTok kò síjọ́ kankan mọ́ gbọ́hún èpè, kò síjọ́ kankan mọ́ fún ọ lépè. Àwọn àrékà àtàwọn sàló. Ìwọ wá gbé rest in peace sára ọmọ ọlọ́mọ tí ẹ ti bàjẹ́. Ẹ ní nǹkan gidi nínú fámílì yín. Inú rẹ ti ń dùn, alákọ̀ọ́kọ́ kọ́ leléyìí. Ó ṣe fógògó àwọn ẹni ẹlẹ́ni tó ṣẹ̀ṣẹ̀ ń dìde. Tẹ́ ti mọ̀ nǹkan tí piracy sọ ayé wọn dà. Ẹlòmíì ó ṣe fíìmù bíi fíìmù 5 million. Wọ́n gbé fún piracy. Wọ́n ń gbé jáde báyìí, piracy máa gbé, yóò pirate ẹ̀. Wọ́n lọ sọ́dọ̀ marketer sọ pé sẹ́ẹ̀rì ò tà, wọ́n ti pirate ẹ̀. Àsìkò tó wáyé kí wọ́n máa jẹ́ṣẹ́ wọn, ẹ wá ń kọ rest in peace fún wọn. Ẹ ń kọ rest in peace fún wọn. Ìwọ náà ti wá nǹkan kó mọ́ tà. Ìwọ náà ti wá kọ́mẹ́dì. Ṣé kọ́mẹ́dì la pè rest in peace tó ń kọ sí wọn yìí ni àbí content la pè? Ṣé content ni? Nígbà tó bá mógògó, ọkọ rest in peace. Ó mú bàbá Natin, ọkọ rest in peace. Ó mẹ́ni tí ò ti kú, ọkọ rest in peace. Àmọ́ àkíyèsí kan ni mo fẹ́ kẹ́ rí ẹ̀yin onífíìmù. Bára yín ò bá yá, gbogbo ẹ tó bá wá sọ́dọ̀ yín, ẹ má jẹ́ kí wọ́n kámẹ́rà yín pé wà lórí bẹ́ẹ̀dì. Ọlọ́run má jẹ́ kí wọ́n fẹnu pẹ̀yìn náà. Àdúrà tá à ń bá yín gbà náà ni pé kẹ́yìn náà mókè. Ṣé bá ara àwọn tí ń ṣe fíìmù l'Amẹ́ríkà tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ lọ sí Dubai, plane ni wọ́n máa ń gbé lọ. Tí wọ́n ní private plane ni wọ́n. Àtìmọ̀lú tọ́lọ̀ ń dá wa sí. Tí wọ́n bá fẹ́ pè yín náà ní ìsìn báyìí pé tọ̀, ẹ máa so ẹyọ kan fáwọn ọ̀rẹ́ wa bá wọn ṣe sí ẹyọ kan o. Ẹlòmíì lè sọ pé 70,000 ló wà lọ́wọ́, 50,000 ló wà lọ́wọ́ òun o. Tí ì bá ṣe pé ẹnujọ́ mẹ́ta yìí, gbogbo àwọn tó ń ṣe fíìmù olóògbé ló wọ́n ń gbà. Tí ì bá ṣe àwọn ọmọ oní Facebook tó ṣàánú wọn, àwọn ọmọ tó ń ṣe street orí Facebook tó ń fún wọn lówó gidi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn bàbá yẹn gbogbo bó ṣe lò wọ́n tó sàtìmọ́ ránjẹ fún wọn ní 200,000 àbọ̀ 100,000, wọ́n bọ́ ṣe gbogbo fíìmù rẹ̀. Ẹ wá ro àsìkò yìí, àwọn ìyá tó ti jẹ̀yà. Àánú mi máa ń ṣe àwọn ìyá, gbogbo àwọn ìyá tó wà nínú fíìmù Ajílẹ̀yẹ̀ yẹn ni. Ẹ wo wàhálà tí wọ́n ṣe, ṣé wọ́n ti jèrè rẹ̀ ni? Ajílẹ̀yẹ̀ gan tó kú gan, ta ló rántí fámìlì rẹ̀ mọ́? Ìyàwó Ajílẹ̀yẹ̀ kú. Àkíyèsí ni fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe fíìmù. Ẹ tó bá ti gbé rest in peace sí yín, ẹnìkan kọ́ ni kó jáde, gbogbo yín ló yẹ kẹ́ ẹ bu èpè jò. Ọmọ wa náà nílọrin jò ní torí para rẹ̀ ò yá. Àwọn eléri ibú, ṣé bí nǹkan tó yẹ kẹ́ ẹ máa ṣe nìyẹn? Kò yẹ kí wọ́n mọ bá yín kẹ́ ẹ mọ kámẹ́rà tààrẹ bá ṣe yín náà. Kò sẹ́ni tààrẹ ṣe.
kò sẹ́ńtà rẹ̀ ṣe wọ́n ń kọ́ rest in peace sí náà kọ́ rest in peace sí ńlá ìjọ tó rẹ̀ àbúrò Fẹ́mi Adébáyọ̀ ọ̀njẹ́ Sọ̀díkì ìjọ tó rẹ̀ Sọ̀díkì tí wọ́n Sọ̀díkì Adébáyọ̀ tó ń fún lóògùn lò ẹ lọ kámẹ́rà rẹ̀ gbà tí wọ́n padà gbé jáde wọ́n sọ pé ó ti kú ṣérù nǹkan báyẹn dà bára èèyàn bá yá ẹ tó bá mú kámẹ́rà wá celebrity nìyí kò yẹ kẹ́ gbà kó mọ kámẹ́rà yín náà rest in peace wọ́n kọ́ sí yín lásìnú yín dùn sí ni ẹ wá ẹ̀sẹ̀ wọn jáde nísìn tí ìbá ṣe ọpọlọ pé àwọn ìyá tó jáde ta ló fẹ́ rí ti yín rò iṣẹ́ olóòfù náà wọn ò sọ kẹ fún lówó ẹ tó bá bá yín sọ̀rọ̀ gidi ó yẹ kì í ṣe péjì ẹyọ kan lẹ́ní ó yẹ kẹ bẹ́ẹ̀ nìyẹn sí ààrẹ kọ́kàn gbogbo ẹ̀yìn yòókù la a mọ̀ pé péjì kan wà tó jẹ́ pé complete ẹ̀yìn lẹ nìyẹn ẹ tún wá ní péjì míì lọ́tọ̀ èyí ó bá yín sọ̀rọ̀ gidi ẹ̀ ní sí ààrẹ ní sí ààrẹ ẹ̀ ní fi àwọn yòókù dédé ní kẹ́ fún yẹn lówó ni àwọn tí kọ́ rẹ́sì pc sí ẹ lé fún wọn lépè tó wà wáyé ni àdúrú wa láti ọ̀rọ̀ bàbá yẹn ti ṣe tí bàbá fẹ́ máa débẹ̀ tó bá ní plane ṣe ó kéré nínú ayé ni kíyàn tó débi tí wọ́n ní ẹmọ̀gún tí wọ́n ti jà ní ẹ̀dùn nílé ọlá tó sọ pé òun ló ní company ẹmọ̀gún tí bàbá yẹn ti jà ní ẹlòmíì nílùú èbó fíìmù ẹyọ kan ní ó ṣe ó ti là ẹwù bàbá tó ṣe máàdì fíìmù máàdì tá ti wò ti pẹ́ látàyè pépà inú pépà mo ti kọ́kọ́ ka fíìmù máàdì pépà diletance Lemias Road kò tí sáyé fíìmù ìmọ̀lẹ́ ti rí tẹlifíṣàn ìyá rẹ̀ lówó ni bàbá yẹn nílẹ̀ ẹ̀ka kan tó fi ra tẹlifíṣàn gbà yẹn fíìmù India máàdì bàbá yẹn ní ìsìn multi-millionaire ní India kètí ìkú almost olówà nínú àwọn tó dàgbà jù nínú àwọn tó ṣe fíìmù India wọ́n wá ń gbé rẹ́sì pc sí yín là inú yín wá ń dùn ẹ wà mọ̀ dààmú wọ́n dààmú ayé wọ́n dààmú ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe fíìmù náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe fíìmù wọ́n gbé rẹ́sì pc ẹ̀ lè mọ́ fún wọn lépè báyìí wọ́n bàjẹ́ ni wọ́n rìn lọ ni ẹ̀ lè tíráàkì ẹyọ kan kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe mú pé fẹ́ bùn ní nǹkan ní pé ẹni yẹn ti sẹ̀yìn ẹni tó gbé rẹ́sì pc sílá yẹn ó ti sẹ̀yìn tẹ́lẹ̀ ẹ fẹ́ bayé rẹ̀ jẹ́ ni ẹ lè tíráàkì rẹ̀ ẹ wà mọ̀ ṣe kò kàn mí ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe fíìmù ṣé bá ṣe gbé rẹ́sì pc yín ládàá ni àwọn ọmọ Ìgbò míì wọ́n mọ orúkọ yín pé aṣẹ́wó ni yín kíníkan nírí nǹkan ṣe sí bíyìn bàbá yín bú wọn bíyìn bàbá yín tákùn ẹ̀ ní ṣíà rẹ̀ ẹ̀rọ bẹ̀ ti tó tán ẹ ti bìlọ́ǹgì gbà tó elérẹ́sì fi síwájú yín bíyìn gidi bá rí iná sí yín ẹ̀ ní ṣíà rẹ̀ ẹ̀ ní dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ikú ọmọ tó bá jẹ ọmọ ọlọ́mọ tí ò kú tí wọ́n pariwo pé ó kú káàkiri ọmọ tó ẹ̀sẹ̀ ń dìde ọmọ Bùnmi Akínpẹ̀lú tó ẹ̀sẹ̀ dìde ṣé wọ́n gbé rẹ́sì pc ọmọ ọlọ́mọ tó wà lọ sùtù tá ní ẹ sáàrẹ̀ ọmọ yẹn wọ́n ń sáàrẹ̀ ẹ wá lọ bá ẹ lọ kí lọ hospital kí ni mini kámẹ́rà tẹ́ ń kámẹ́rà sọ wà lórí síìtì ni tí ń gé wà lára yín náà ó wá lọ gébi tí bàbá Natin tó ti ń sọ̀rọ̀ pé àjọkù lọ hospital ni kìí ṣe bí tí ọmọlọ́mọ òkú o kíní ni o kí ló kọ ọkùnrin tó kú láti bí ọdún kan yìí ṣe ń jẹ́ Murphy ni o ọlọ́kọ́ ti Murphy ó wá gé sí ọmọbìnrin yẹn tí ẹ bá sọ pé lọ pé àwọn ìyá tó jáde tó ṣépè kò sí ẹni tí ó bá yín sọ̀rọ̀ bí ẹ bá ṣe àwọn tá a nífẹ̀ẹ́ tó bá nǹkan tẹ́mi ìyá Àbẹ̀ní Agbọ́n tí ẹ bá ṣe òun sírù àwọn ìyá Àbẹ̀ní Agbọ́n yẹn èyí tí Àbẹ̀ní Agbọ́n yẹn adúrú wàhálà tó ṣe ṣé kò yẹ kí ilé rẹ̀ ti pọ̀ káṣẹ̀ sọ àwọn fíìmù ajílẹ̀ tó ti ṣe pé ńgbà tí ò sówó ni ó wà nínú àwọn tó yẹ kájílẹ̀ yẹn rán mọ́kà ókè tó bá jẹ́ pé ayé sinimá teacher price ti dé Nàìjíríà fíìmù rẹ̀ Alágbò Òru níbo wọ́n ti ṣó rẹ̀ Alágbò Òru dùn débi wípé fíìmù tó wọ́n jọ jáde ńgbà yẹn kò ti tà Alágbò Òru nínú gbogbo fíìmù tí wọ́n ti ń ṣe fíìmù tó yẹ kí yàwó tuntun ṣe
return of alágbò òun ló yẹ kó tún ṣe. Wọ́n wá ń gbé rest in peace sí yín lánàá yín wá ń dùn àmọ́ téèyàn bá bá yín sọ̀rọ̀ ẹ̀ nílé ṣíà rẹ̀ Ọlọ́run fún ọ lálàáfíà nǹkan kò ní ṣe ọ́ o torí pé ikú ìgbà tí àwọn èèyàn kọ́kọ́ rí ó ṣọ́ọ̀kì gbogbo àwọn èèyàn kódà ga àwọn ìyàwó ilé ń lè ṣe wọ́n fi ń ran gbogbo àwọn èèyàn irọ́ leléyìí èmi ò bìlífù rẹ̀ èmi tètè gbà yẹn gbọ́ lẹ́yìn Ọlọ́run lèmi máa ń gbàgbọ́ ara tọ́lọ́run bá ti dá fún yàn láyé yìí àfi kéèyàn fi kíni kéèyàn ó gbà gbogbo kò sẹ́ni tọ́lọ́run ìdára fún ẹ̀mí rẹ̀ ogun lọ síwájú òde bọ̀ òkìkí rẹ̀ ó tún tàn sí ni wọ́n fi pòkìkí rẹ̀ nìkan kò ní sí ọ́ wọ́n fi pòkìkí rẹ̀ nìkan kò ní sí ọ́ fíìmù Fẹ́mi Adébáyọ̀ táwọn èèyàn tán fi wò lẹ́rú fi bà wọ́n pé ọ̀pọ̀ obìnrin yóò wá kú obìnrin tí ṣẹ̀ṣẹ̀ ń jáde báyìí yóò wá kú obìnrin tó ṣe kinní nínú jagunjagun yóò wá kú báyìí ó dùn wá ọmọ yẹn tí ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ ni ò ní kú o má ríro bí kinní kan bá ń ṣe yín wípé ẹnìkan ní kíndìnrín ọ̀sà ẹnìkan ní kinní kan ẹ má sọ fọ́rẹ́ yín ọ̀rẹ́ yín sọ pé òun fẹ́ kí yín ni eléri bú ni wọ́n àwọn gẹ́gẹ́ wọ́n wà ń di yín ẹlòmíì sọ pé òun nífẹ̀ẹ́ rẹ ni ọjọ́ kú rẹ ní wákàtí rest in peace ní ọmọ gbé sí ọlá àwọn títí mọ̀ fi rest in peace kí ìyàn tí wọ́n tú rest in peace sọ́nà mi ẹ má gbà fún wọn mọ́ irọ́ ni wọ́n ń pa wọ́n fẹ́ kẹ́ ẹ kú ni. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh.